الحمد لله مالك الملك وملك الملوك بيد الملك كله وهو على كل شيء قدير. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. عباد الله، اتقوا الله تعالى واعبدوه وكونوا رحماء بينكم أعوانا لإخوانكم خاصة في وقت الشدائد والبلاء. عباد الله، الشفاعة الحسنة، الشفاعة في الدنيا من الأعمال التي تقرب العبد إلى الله، وهي التوسط للغير والسعي للناس عند الناس بجلب منفعة أو دفع ضرة. والشافع عباد الله ينضم إلى المشفوع له فيعينه ويقويه في تحصيل مطلوبه بعد قضاء الله وقدره. عباد الله، والشافع يشفع بما أعطاه الله من الجاه والنسب والعلم والشهرة والمنصب للمشفوع له، وهي نوعان: الشفاعة الحسنة والشفاعة السيئة. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها. نسأل الله عز وجل يجعلني وإياكم من الشافعين للخير إنه على ذلك قدير. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wa, ọba tá a dúpẹ́ fún òun náà lọ́ba tó ní kápá gbogbo ọlá, ọba yìí ló ní kápá gbogbo àwọn ọlọ́lá, ọba yìí ní ń darí gbogbo nǹkan, ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà, ọba yìí ló lágbára lérí gbogbo nǹkan. ní tó bá ṣe òun náà ni ó máa já títí ṣe, ní tó bá lóun ò ṣe kò sẹ́ni tí ó ṣe. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. à ń jẹ́rìí ìpè kò sọ́ba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Ọlọ́run ọba Allah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ọba ni, òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ibadallah, ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ittaqullah azza wa jal. ẹ̀jẹ̀ alẹ́ sàlékún bẹ̀rù Ọlọ́run ọba wa, ká sì máa sìn Ọlọ́run ọba, ká jẹ́ aláàánú fúnra wa, ká jẹ́ okùnfà dáadáa fáwọn èèyàn, ká máa ran àwọn èèyàn lọ́wọ́, ká sì máa jẹ́ sábàbí tí oore ó fi máa ti àwọn èèyàn lọ́wọ́, ká máa jẹ́ sábàbí tí aburú ó fi máa kú fáwọn èèyàn. ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa, nínú àwọn iṣẹ́ tá a wá ṣe láyé, nínú àwọn ìjọsìn tá a gbọ́dọ̀ mójútó, òun náà ni aṣàfáà, òun náà ni ká máa ṣìpẹ̀. aṣàfáà, ìmáa ṣìpẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tẹ́yìn máa fi ń súnmọ́ Ọlọ́run. ó jẹ́ àwọn iṣẹ́ tí Ọlọ́run Ọba Allah tí máa fi ń jẹ́ kọ́rọ̀ tẹ̀yìn náà rọrùn. ó wà nínú àwọn iṣẹ́ rí tá a bá níwájú Ọlọ́run Ọba tó bá dijọ́ al-qiyama. kí ni wọ́n pè ní aṣàfáà? wa hiya tawassutu lil ghayri. ìmáa ṣìpẹ̀ òun náà ni kéèyàn gbé rẹ̀ kalẹ̀ lẹ́ni tí yó wà láàrin ẹni tí ó ń wá nǹkan àtẹni tí ó fẹ́ fúnni ní nǹkan. ash-shafa'a hiya as-sa'yu lin-nasi 'inda an-nas. òun náà ni kéèyàn gbìyànjú kéèyàn máa bá àwọn èèyàn wá àbáyọ, kéèyàn máa bá àwọn èèyàn wá oore lọ́dọ̀ àwọn èèyàn tó rí ń bẹ lọ́wọ́ wọn. kéèyàn gbé rẹ̀ kalẹ̀ nínú iṣẹ́ ìdùnnú fáwọn èèyàn bìjálìbì manfa'a. tó bá tẹ̀lé àǹfààní kan tẹ́nìkan ó rí, yóò gbìyànjú kó jẹ́ pé òun yóò jẹ́ alàgàtà láàrin ẹni tí ń wá àtẹni tí nǹkan ń bẹ lọ́dọ̀ ẹ̀. àbí ó rí i pé ọwọ́ ìyá fẹ́ jẹ àwọn èèyàn, wọ́n fẹ́ yan àwọn èèyàn jẹ, ọwọ́ mẹ́ńtọ̀ ń rí, yóò dìde ńlẹ̀ láti lọ lè ṣe ṣàfáà. Ọlọ́run sì lò ní sábàbí tí ìyà òfin ní jẹun tọ̀hún mọ́, ẹni wọ́n fẹ́ yàn jẹ yóò sì nàró, yóò lọ lè dá sí, wọn ò sì ní yàn jẹ mọ́. ẹni tí ń wá oore yóò dìde ńlẹ̀, yóò lọ lè bá ẹni tó rí ń bẹ lọ́wọ́ ẹ̀, yóò mú tọ̀hún dání, yóò sì sọ fún pé ẹ ṣoore fún, wọ́n sì ṣoore fún. wọ́n ní wa shafi'u, ẹni tá à ń pè ní alàgàtà yìí, yandammu ila al-mashfu'i lahu. òun àtẹni tí ń wá oore wọ́n jọ wá lọ sọ́dọ̀ ẹni tó rí ń bẹ lọ́wọ́ ẹ̀. bóyá ń wáṣẹ́ lápèjúwe, yóò fa lọ́wọ́, yóò ní ká lọ sí kọ́mpìnì báyìí. bóyá fẹ́ wọlé ẹ̀kọ́, yóò fa lọ́wọ́, ó ní ká lọ sukù báyìí, ká lọ lé kéwú báyìí, yóò mú dání. fa yu'inahu, yóò ràn lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó nídìí
yóò ṣe fún wa yuqawwiya yóò kún lápá fi ta'ashuli matlubihi títí tí ẹni yóò fi rí ti ń wá ba'da qada'illahi wa qadari lẹ́yìn àkọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run ti kọ pé ń tọ̀ òun yóò dépò yẹn òun ló jẹ́ sábàbí tó fi débẹ̀. Ibadallah ẹ̀yin orísun ọlọ́run àṣàfáà yìí yóò ṣẹlẹ̀ láyé àṣàfáà tó fi dúnìyà yóò sì tún ṣẹlẹ̀ níjọ́ àlìkìyàmà. Ọlọ́run ó ṣìpẹ̀ níjọ́ àlìkìyàmà, àwọn màláíkà ó ṣìpẹ̀ níjọ́ àlìkìyàmà, àwọn ànábì ọlọ́run ṣìpẹ̀ níjọ́ àlìkìyàmà, gbogbo àwọn wòlíì ọlọ́run wọ́n ṣìpẹ̀ tó bá níjọ́ àlìkìyàmà. Àwọn tí wọ́n fẹ́ wọná wọ́n sì ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mọ́sà ìlà wọn mọ́sà ìyọ̀ǹda wọn, ọlọ́run sì gbà pẹ́ wọn. Ọlọ́run fi ní man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi. Ọlọ́run gbogbo ẹni tó bá ṣìpẹ̀ níjọ́ àlìkìyàmà èmi ọlọ́run fúnra mi náà ní fún níyọ̀ǹda pé lọ́ọ́ lè ṣìpẹ̀ lágbájá ọ̀yà bẹ̀ mí fún pé kọ́ mọ̀ wọ̀ ọ́nà mọ́ yóò sì bẹ ọlọ́run ó sì ṣe náà lè wọ̀ fún tán. Nílé ayé yìí náà ìṣìpẹ̀ wá wà ń bẹ̀ ìṣìpẹ̀ tí ilé ayé òun náà là ń sọ̀rọ̀ lé lérí lẹ́nu. Òun náà ni pé kémi àti ẹ kájẹ́ irinṣẹ́ oore irinṣẹ́ dùnnú alàgàtà intermediary dáadáa tó wà láàrin àwọn èèyàn tí wọ́n wà nǹkan àtẹni tí nǹkan tí wọ́n wá ń bẹ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní eléyìí ó jẹ́ iṣẹ́ rere nílẹ̀ Yorùbá àwọn máa ń dá pé ní ẹsẹ̀ wọ́n ní wọ́n lo ẹsẹ̀ ìtumọ̀ ni pé wọ́n lo opportunity tí wọ́n ní níta àwọn wa kò sí lọ́wọ́ ẹ̀ àmọ́ òun mọ àwọn tí wọ́n ní lọ́wọ́ yóò wá mú wa ọ̀dọ̀ ẹ̀ ń tọ̀hún wípé ẹ fún ní nǹkan báyìí. Ẹlòmíì kò ní nǹkan kan àmọ́ gbajúmọ̀ ni gbajúmọ̀ tó ní yẹn náà wọ́n ní nǹkan náà ni gbajúmọ̀ yẹ kó lò ó. Ẹlòmíì ò ní nǹkan kan àmọ́ nímọ̀ ìmọ̀ tó níyẹn nínú ẹ̀bùn Ọlọ́run ni ìmọ̀ yẹn kó lò ó. Ẹlòmíì ó wà nípò ipò tó wà yẹn kórìpò òun lò ó. Ẹlòmíì àwọn fámìlì táwọn yẹn mọ̀ ni wọ́n ní láti ibo ló ti wá tó bá ní láti ibi ọ̀dọ̀ àwọn fámìlì báyìí kí lóun fẹ́ lókùn tí wọ́n béèrè. Ọlọ́run kẹ́ lómi débi pé táwọn yẹn bá dárúkọ rẹ̀ ìpè lágbájá ló ní kí n wá wọ́n béèrè pé kí n lọ fẹ́ bó lè ṣe fẹ́ ká ṣe é. Irú àwọn nǹkan báyìí ó jẹ́ nínú àwọn iṣẹ́ olóore tẹ́nìkọ̀ọ̀kan wa tí a gbọ́dọ̀ mójútó kí tiwa náà kó lè bá a dáa kọ́rọ̀ tiwa náà kó lè bá a rọrùn kádùá tiwa náà kó lè bá a gbà kéyìí tó lé ní ọ̀rọ̀ tiwa náà kó lè bá a rọ̀. Ládàá bẹ́ẹ̀ láyé tó bá di àlìkìyàmà èyí tó ń bá ládàá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àṣàfáà kéèyàn jẹ́ alàgàtà tó wà láàrin àwọn èèyàn méjì ẹni tí ń wá nǹkan àtẹnitán yìí táwọn wá ń bẹ lọ́wọ́ ẹ̀ kéèyàn wá sún wọn mọ́ra wọn kéèyàn sún wọn kanra wọn. Wọ́n ní wọ́n fẹ́ gé project ńlá kan jáde ẹnìkan lọ́wọ́ dìde lónìí ẹ dákun mo gbọ́ kán lẹ́ mọ aláàjì lágbájá àbí àfa lágbájá àbí olówó nínú àwọn olówó oníbẹ̀ ni òun mọ̀ wọn ẹ dákun iṣẹ́ tí wọ́n gbé jáde yẹn mo fẹ́ kí wọ́n gbé fún mi àmọ́ wọn ò mọ̀ mí. Ẹni yẹn wá fa oníkàlọ̀ ọmọ èmi ọmọ òun ló fẹ́ lò ó sì débẹ̀ lóní bricklayer ni bó ṣe wà yìí electrician ni bó ṣe wà yìí ọmọ yẹn kọ́ ẹgbàá ṣiṣẹ́ wọ́n sì gbà ṣiṣẹ́. Ọlọ́run má lò wá ní irinṣẹ́ ìbànújẹ́ fáwọn èèyàn o gbogbo ẹni tí bá jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fáwọn èèyàn kó lè túbá kọjọ́ tó ṣe kíni kọjọ́ tó lọ torí tó bá ti ń kó báwọn èèyàn wọ́n náà padà rákóbá tó bá ti ń dínà máwọn èèyàn ọ̀nà tiẹ̀ ní òní ńlá wọ́n lọ́wọ́ bá aláṣẹ ṣètò ayé nìyẹn. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá aláà ni wọ́n sọ fún wa nínú al-Qur'an al-Karim ipe kájí alàgàtà dáadáa. Ọlọ́run ní wa man yashfa' shafa'atan hasana ẹni tó bá lọ lè ṣìpẹ̀ dáadáa ìpẹ̀ dáadáa yakun lahu nasibun minha òun náà gba ẹ̀san rẹ̀ nínú dáadáa tó ṣe yẹn torí dáadáa ló ṣe dáadáa wo ló ṣe ó lo opportunity tó ní àti ipò tó wà ó fi ran àwọn èèyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni bá mo ti ṣe pé bàtà bá fi kọ́ 10 million naira tó bá mo lọ sí ọ̀dọ̀ MD báńkì wọ́n kàn pè é dàní pé sẹ́yìn lẹ́kọ́ alóhùn ni wọ́n dẹ̀ gbé fún nígbà wọ́n mọ̀ ẹlòmíì ò ṣe ẹni kọ́ kankan
yọkàn tẹ fóònù náà ni àní lọ bí báyìí lágbájá báyìí ẹ̀sà kí lẹ fẹ́ ká ṣe fún ẹ fi jẹ́ múdi mẹ́wọ̀n wọ́n sì fi jẹ́ ẹni títí ń dààmú láti jẹ́ yìí yóò di ijọ́ kejì àbí ijọ́ kẹta wọ́n gbé káàsùn wọ́n fún nílé ẹni bẹ́ẹ̀ nínú sẹ́ nínú ooru yóò sì wà nù èsì. èyàn fẹ́ lọlẹ̀ lárúbáwá wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ recommendation letter fún èyàn fẹ́ wọ school wọ́n mọ àwọn èèyàn tí ọ bá sọ̀rọ̀ pa pépà rẹ ti pé o ẹ̀dá kan má ràn lọ́wọ́ o ẹ má jẹ́ àwọn ọ̀ka ẹ má jẹ́ wọ́n yọ pépà rẹ torí pépà rẹ ti pé wọ́n sì gbà á ìtọ́lọ́run sọ fún aláàyè yìí ni pé gbogbo ẹni ó bá jẹ́ sábàbí oore kan yakun lahu nasibu minha àáfò náà ní ládàá àwọn afáà ní kiri ládàá náà oníwọ̀n náà lẹ̀sán yọ gbẹ̀sán gbogbo ẹni tí ọlọ́run lò wọ́n sábàbí fún tó fi róore gbogbo àti máa ń bẹ́ẹ̀ ní oore yẹn wọ́n mọ̀ fún ẹni tó ṣeré yẹn ládàá ìwọ tó jẹ́ sábàbí náà tó jẹ́ alàgàtà wọ́n mọ̀ fún wọn náà ní ládàá kọ́dà wọlé ti kú láyé olè jẹ́ sábàbí tó fi wọlé ẹ̀kọ́ tó fi wọlé kéwú gbogbo àti máa ń sàǹfààní lérí ìmọ̀ yẹn ìwọ tó jẹ́ sábàbí yẹn ọlọ́run ní ìwọ náà máa gbà ládàá lérí ẹ̀ wọ́n ní bọ́rọ̀ rẹ̀ ṣe rọrùn tí ń jẹ́jẹ́ rọrùn yẹn pẹ̀lú pé ọlójúwe fún yí pé lọ́dọ̀ ìyá alágbájá bàbá alágbájá kọ́dà bí ọba sówó lọ́wọ́ rẹ̀ yín nìkan kó ọjà yẹn fún ọ ó sì débẹ̀ wọ́n sì kó ọjà 1.5 lòun náà bá dìde lọ́ba nàró gbogbo àti ọ̀rọ̀ rẹ̀ bá ń rọrùn ọ̀rọ̀ tiẹ̀ náà ó sì máa rọrùn ọlọ́run fi ní yakun lahu nasibun minha ẹni tó jẹ́ àlàkàtà náà ọlọ́run ní ààbò fóun náà àmọ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ wa sábà máa ń ṣe sí ni pé tó bá ti jẹ́ sábàbí olóore yóò fẹ́ máa gba nǹkan kan lọ́wọ́ ẹni tí ó fẹ́ ràn lọ́wọ́ a ní project kan jáde o 3.5 ni o ìwọ náà rí 500,000 bẹ́ẹ̀ àmọ́ 400 tó wọ́n o 100 tó kù ń tiẹ̀ eléyìí ẹ̀ṣẹ̀ ní rẹ̀ ìtọ́ fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run kò lè rí gbà mọ́ torí ti gba táyé àwọn èèyàn kà sí pé tó bá ti fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ìwọ náà ó ṣe nọ́mà gbogbo àwọn yẹn àyètí ní mọ́nì náà ni ọ̀fẹ́ ràn lọ́wọ́ tó fẹ́ jẹ́ ajẹ́pọ̀ ràn lọ́wọ́ mọ́ o kò ní jẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run mọ́ ní tó ń ṣe yẹn ọ̀fẹ́ jẹ́ ni ní tó yẹ kó wá débá lọ́dọ̀ ọlọ́run jálè kìá mọ̀ wá ní débá mọ́ gbogbo rẹ̀ tábà ṣe ẹja ṣe nítorí tọ́lọ́wọ́n bá wa èèyàn wáyàwó ó mú lọ ọ sọ fún pé ọmọ tó ń lọ rí yẹn ọmọ ọ̀rẹ́ mi ni ọyà ń sọ mbẹ wọ́n sì débẹ̀ wọ́n rí ẹni tó fẹ́ fẹ́yàwó lẹ́yìn wọ́n rí ọ̀rẹ́ wájú ṣé ò sí kí lọ fẹ́ ọ̀rẹ́ mi kí lọ wá alọ́mọdé mo mú lẹ́yìn yìí mo fẹ́ kẹ́ bá ń fi ọmọ yín fún a ní ó sì ti rí bẹ́ẹ̀ tó bá sì dá lọ fún rẹ̀ ọmọ yẹn tó bá dá lọ fún rẹ̀ wọ́n ní fún ní kankan àmọ́ nítorí pé ẹni tí ó mọ̀ ẹni yẹn náà mọ ẹni tí ọlọ́mọ lọ́dọ̀ ọjọ́ kọ́rọ̀ rẹ̀ ó sì kíni ọjọ́ kọ́rọ̀ rẹ̀ ó tètè rọrùn gbogbo yẹn tí ó bá gbé rẹ̀ kalẹ̀ ní sábàbí bẹ́ẹ̀ kọ́mọ kéré kú eré kìí ṣe kẹ́nìmánì òní róore dàbí mo ṣe dà ẹ̀yin ìfẹ́ kọ́ tó mi ìfẹ́ kọ́ náà dàbí mi rú àwọn yẹn wọ́n máa dínà oore bí ṣe ń dínà oore ń dínà máa rẹ̀ ni ń dàgbọ́ yẹn nù ayà yín ni ẹ anabi wa Muhammad sallam anabi ni ishfa'u anabi ni ẹ máa jẹ́ alàgàtà láàrin àwọn èèyàn ishfa'u ẹ máa jẹ́ alàgàtà tujaru ẹgbàládá ẹgbẹ̀sán nílé ayé mi àtijọ́ al-qiyamah wa yaqdi Allahu ala lisani nabiyyi ma ahabba wa fi riwaya ma sha'a anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ni Ọlọ́run ọba Allah yóò mọ bí abùkátà àwọn èèyàn tó bá fẹ́ látara àwọn mi yín kàn bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ni nígbà Salman al-Farisi tí wọ́n mú lóko ẹrú ó sì fẹ́ gba Islam ọ̀sáwásí Madina ni ọmọ olówó ńlá ni ó torí fún fẹ́ gba Islam àwọn tó wá mú lóko ẹrú wọ́n ní àwọn òfin rẹ̀ tí wọ́n máa lọ lè sí Islam àwọn kọ́ lọ lè wá igi làbídùn tí wọ́n máa ń gbìn ìtumọ̀ bó ti yọrí díẹ̀ kí wọ́n wá 100 wá nahal 100 Ànábì wa sọ fún wọn sábà pé ya ní kálukú bá ní méjì mẹ́ta májèmọ́ tán tó fi ṣe ni pé tí wọ́n bá gbìn tán lẹ́yìn ọ̀sẹ̀ kan yọ nàró ọ̀kan gbọ́dọ̀ kú mbẹ̀ bọ́kàn bá tún kú àwọn ò ní firi rẹ̀ ó di méjì Ànábì ní gbogbo ẹ̀sán àbá kálukú ẹ̀ lọ lè wá ẹni tó ní oko kálukú lọ lè mú wá láti inú oko rẹ̀ wọ́n dájọ́ ó pé wọ́n wá kó dání Ànábì ní ẹ̀ máa kó lọ́dọ̀ àwọn tí wọ́n mú Salman
ẹ máa kó lọ́dọ̀ wọn. Ànábì lè mi gan fúnra mi èmi náà tẹ̀lé yín. Ànábì ní ẹnì kankan ò gbọ́dọ̀ gbé nǹkan kan nínú gbogbo yín ẹ máa gbé ẹ sì máa gbé lé mi lọ́wọ́ èmi ní máa fọwọ́ ara mi gbìn. Lẹ́yìn ọ̀sẹ̀ kan àwọn táwọn yìí wọ́n fẹ́ fi Salimani lẹ̀ torí kèfèrí ni wọ́n ní kò possible kéèyàn ó gbé nǹkan 100 kọ́ máa ṣe tó kú mẹ́ wọ́n wọ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta 299 wọ́n wò nígbò pé 30 nígbò pé 300 kò sọ kankan tó kú mẹ́ ètí wọ́n ṣe yìí wọ́n gbọ́ ọmọ ya wọn lẹ́ni nínú ẹrú nínú dẹkùn nínú gbèkùn nínú wàhálà. Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni khairun nas anfa'uhum min nas ẹni dájú láàrin ilẹ̀ ní tí ń ṣàǹfààní fáwọn èèyàn kẹsàn ní tí ń kó bá àwọn èèyàn. Anabi ni ad-dalu ala al-khayri kafa'ilihi ẹni bá tọ́ka àyàn síbi dáadáa bí lọ́bẹ̀ ní dáadáa wà ń bẹ̀ lọ́hún yẹn ó rí dáadáa ń bẹ̀ ibi èmi náà ti ń gbọ́jà ni ẹ gbàbẹ̀ lọ ó rí dáadáa ń bẹ̀ mẹ́ni kan bá ní òsì nǹkan kan bẹ̀ ń parọ́ ni nǹkan mẹ́mẹ́ iṣẹ́ tèmi náà ń ṣe ni ìwọ náà máa ṣe Anabi lẹ́ni tó bá yẹ tọ́ka àyàn pé ọyá lọ lè gba ọrẹ lọ́ọ̀kan tó bá yẹ lérò rẹ yẹn gbà dèdè ládàá tá a fẹ́ ni tó sóore yẹn ńlá fóun tó júwe ńlá fún alágàtà yẹn kọlọmọsà sọ wà lẹ́ni rẹ̀ kọmọsọ wà lẹ́ni tí ma dínà máa ń wẹ̀yàn kọmọsọ wà ní ọ̀daràn wọn ta wí ọ̀daràn ni wọn torí wọn náà fún rẹ̀ ẹni tí ọba ti dami tútù síwájú kò ní tẹ̀lẹ̀ tútù tó ọba ti sóore fáwọn èèyàn wọn náà lè rore tí ṣètò bá wà ń da ọ láàmú tí ń di ọ lọ́wọ́ tí pé má júwe má sọ má bẹ ní kankan lọ́bi kankan o ayé ti lẹ́sìn o nìkan o má kọ̀ kankan fẹ́ ní kankan o gbogbo àṣetáni ìmọ̀ràn bí o ṣe ní dáfẹ́yàn ní ṣe kí nígbà yàn yẹn kọ́lọ́mù bá aláà kọ́mọ jíṣẹ́ tán kọ́mọ jọ ọ̀rá yìí lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa astaghfirullah innahu huwal ghafurur rahim. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in. Ibadallah ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wa ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ pátá. À ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Allah nìkan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Wash-shafa'atu as-sayyi'atu ibadallah. Ìṣìpẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìṣìpẹ̀ burúkú tó jẹ́ opposite alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ sọ. Hiya an yashfa'u shafi'u li isqati huquqil akharin. Oníkẹ́nìkan ó dìde wípé òun fẹ́ gba ẹnìkan lẹ̀ ẹni tó fẹ́ gba lẹ̀ yín ìwọ àwọn nǹkan bẹ lọ́rùn ẹ̀ bọ́yọ̀ gbalẹ̀ òun lẹ̀ lápèjúwe ọmọ ńlẹ̀ ọgbàlẹ̀ ajagun gbalẹ̀ ọgbàlẹ̀ wọ́n á fẹ́ gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ẹnìkan wá dìde ó ní òun mọ IG òun sì mọ DPO ní police station náà wọ́rí àwọn gbalẹ̀ yẹn ó sì nàró lóòótọ́ ó lè bá àwọn tọ́mọ̀ wọ́n ní ṣebí wọ́n sọ pé òun kò ní ọlọ́run kò nílẹ̀ ẹni ẹlọ́dẹ̀ nílẹ̀ ìgbà tó ti mọ IG tó sì mọ DPO yìí ó fi ipò tọ́wọ́ yẹn àti gbajúmọ̀ rẹ̀ yẹn wọ́n fi gbalẹ̀ yẹn lágbàgbé wọ́n gbàgbé láyé ni wọ́n gbàgbé lọ́run àwọn yẹn ń lòpò wọ́n fi ń ba nǹkan jẹ́ àwọn yẹn ń lo ìmọ̀ ìgbàjúmọ̀ àwọn èèyàn ń lo ipò ìjọba ipò òṣèlú àwọn èèyàn ń lo ipò ẹbí wa àwọn èèyàn ń lo ipò àwọn ọmọ ogun ìlú wọ́n ní brọ́dà àwọn wọ́n ní wọ́n pè sọ́jà ní ọkọ àǹtí òun George ní wọ́n máa wá lo opportunity láti máa fi gba ìtọ́ àwọn èèyàn táwọn wíyìn náà àwọn náà intermediary làwọn náà àwọn náà ń ṣìpẹ̀ ni àmọ́ ìṣìpẹ̀ tí wọ́n kódà àwọn escorting haddi min hududillah àbí ìjìyà tọ́lọ́run ti ní tẹ́ni bá ṣe nǹkan báyìí ẹ̀jẹ̀ níyà báyìí kí wọ́n wá ló lè bá àwọn tí wọ́n fẹ́ jẹ́ yà tó wá ń ṣẹ̀rí akọ̀tù ipe àbúrò mi ni o oye ìtọ́lọ́run ní kẹ́sì ẹ má ṣe o àwọn escortu adhabin li mustahiqihi èyàn tó ti lẹ́tọ̀ọ́ sí kájẹ́ ń yà ọ́ pààyàn ẹni bá ṣe pààyàn nínú òfin Ọlọ́run àtòfin àwọn ẹ̀dá Ọlọ́run oníkápá àwọn náà wọ́n wá pé àwọn tó wà ní prison yard pé ẹ free ọmọ yẹn ẹni kọ́ ọmọ yẹn jáde wọ́n ní ẹ̀sà
ọ̀pọ̀ àyàn ni wọ́n ní yes we know ẹ fúri ẹ̀ ẹ̀mẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ ni wọ́n ní ẹ̀sà òun lọ̀gá ọ̀gá tiwọn ọgbà ìwé pé ọlọ́run bá ń bẹ lókè ọba tó jẹ́ pé òun lọ̀gá gbogbo ọ̀gá láyé wọ́n sẹ̀ filẹ̀ wọ́n túlẹ̀ wọ́n tún jáde yín tún bá ṣẹ́ lọ lágbájá tí ọgbà yẹn jò ní ọyẹ kan ti pa àwọn ti lu ẹsẹ̀ àwọn tí wọ́n máa ń gé eré yẹn tí wọ́n máa ń gé eré yẹn jàmá tí wọ́n máa lọ lè wú sáré tí wọ́n máa lọ lè wú ìtẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ní àwọn èèyàn lẹ́yìn ó lè jẹ́ àfọ̀n jálàbí ẹlẹ́bọ ó lè jẹ́ bàbá ológun tí wọ́n bá ti mú wọn báyìí gbàtẹ́ fi rí lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n ti jù wọ́n lẹ̀ nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ fún tí wọ́n ń gún eré èèyàn yẹn fún àwọn ni wọ́n kàn pé àwọn tó wà ń bẹ̀ pé àfáà tó wà ń bẹ̀ ẹ filẹ̀ ẹni kọ́ máa lọ. ilé ayé ti gbẹgẹ́nsìn bọ́ bá sìnrìn tó fi lọ lè ṣe jálàbí tó lọ lè wọṣẹ́ tó ní tẹ́yẹpẹ́ oògùn owó tọ́lọ́run wà lọ ìwọ gan ni wọ́n fi ṣe ìwọ gan ni wọ́n fi ṣoògùn owó yẹn wọ́n lè yẹn ṣoògùn owó ẹ̀mí ẹ̀ sì balẹ̀ pọ̀ ńlọ́dọ̀ ẹ̀ ọ mọ̀ pé ìtọ́ ga jù ní tí wọ́n wá tẹ́fẹ́ ṣoògùn owó ìsìn ọmọ èèyàn ni táwọn lè bá ti wá ṣiṣẹ́ láàbì yìí àwọn kan wá dìde gẹ́gẹ́ bí alagata wọ́n ní ẹ̀fílẹ̀ ẹ̀yọ̀ǹda ẹ̀ ọlọ́run ni wa man yashfa' shafa'atan sayyi'a ẹni bá ṣe pé aburú taburu fi wọn spread lérí ilẹ̀ yakun lahu kiflun minha òun náà tó sì pé yẹn yọ gbẹ̀ẹ́sẹ̀ o ẹni tó sì pé yẹn yọ gbẹ̀ẹ́sẹ̀ dìdí ẹ̀ṣẹ̀ tẹni tó ṣiṣẹ́ bóun ṣe kíni ti yọ gbà ẹni tó sì pé yẹn ayé tiẹ̀ náà máa dàrú lópin ìgbà tó ẹni yẹn bá ń dalẹ̀ ayé rú lópin ìgbà tí àwọn tó ń ṣàbòsí fún tí wọ́n bá ń sunkún tí wọ́n ń banújẹ́ ẹni tó sì pé yẹn òun náà máa banújẹ́ lópin ìgbà tí ilé tí wọ́n bá ń hó fún ẹkún tí wọ́n ń dààmú ilé tí wọ́n ní ò ní sẹ́tù ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tẹ́ni tí alọ́lẹ̀ ṣìpẹ̀ tí ó gbà ẹni tó ṣìpẹ̀ rẹ̀ náà gbà mẹ́ torí ọmọ pẹ́ṣẹ̀ ni ọmọ pa boru ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kan báyìí lọ́jẹ́ kó lè ọ̀pọ̀ lù ú gbogbo àwọn tí wọ́n ń ṣìpẹ̀ tí wọ́n fi ń fa àwọn olè lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣìpẹ̀ àwọn ọmọ yahoo tí wọ́n fi ń tú wọn lẹ̀ gbogbo ìnira tí máa ń bá àwọn èèyàn látara pé wọ́n kó owó àwọn èèyàn àwọn tí wọ́n ṣìpẹ̀ yẹn náà ọlọ́run láwọn náà wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ fún wọn nítorí pé bí wọ́n bá ṣìpẹ̀ wọn ni ó súnmọ́ kí wọ́n ti stop ẹ̀ wọ́n mú ọmọ yahoo eléyìí wọ́n lọ jalè wọ́n fún ní life jail ẹ̀dá kùn sẹ́mọ̀ pé àwọn yòókù wọ́n kà wọ́rọ̀ àmọ́ wọ́n mú lọ́sẹ̀ yìí ó fún 10 million wọ́n jùlẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn yòókù náà inú wọn máa dùn ní pé ẹja máa bá ṣe lọ owó ní ká wá tábà tí ó rówó kò sí problem owó la fún wọn gbogbo tí máa lọ nílùú àwọn tí wọ́n ṣìpẹ̀ yẹn ọlọ́run bá ní àwọn náà máa gbèsè ń bẹ̀ ìtẹ́lómi lọ lè bá lọ́dọ̀ ọlọ́njọ́ àlùkìyámà kì í ṣe tó dẹrùn rárá o wọ́n ṣìpẹ̀ aburú o wọ́n bá àwọn èèyàn ṣìpẹ̀ aburú wọ́n ní ìmọ̀ ń jálé ìmọ̀ ń kólé wọ́n wá ní wọ́n ti mú ìwọ́ wá dìde àwọn láńlọ́ọ̀dù wá dìde wọ́n nítorí pé ọmọ kan náà máa wọ́n ní ẹni wọ́n dá sẹ̀ríà fún ẹni wọ́n jẹ́yà kó lè jọ́gbọ́n fáwọn yòókù tó wà ní street àmọ́ tẹ́ bá ti lọ lè ṣìpẹ̀ rẹ̀ ẹ ti fún àwọn yòókù náà lágbára ìpè tó bá ti jalè àwọn ọ̀rẹ́ dáàdi yẹn máa ṣe kínní wọ́n máa dìde látara bí aburú ọmọ ṣe kínní aburú ọmọ pọ̀ lérí ilẹ̀ ọlọ́run ni wa kana Allahu ala kulli shay'in muqita aw shahida ọlọ́run ni kò sí tí ń rí o gbogbo yín pátá ni mo rí yín mo sì ríṣẹ́ tẹ̀ ń ṣe tó bá ti fẹ́ wàhálà ẹni bá ti ṣẹ̀sófin ìdí ọjẹ́ ìyá ẹ o ẹni wọ́n ní kó gbà á lẹ̀ lẹ́ni tí wọ́n bá ṣàbòsí fún kó lo pọ̀ rẹ láti ṣe kínní láti gbà á lẹ̀ ipe lágbájá òun kó gbé ntẹ́ ló gbé o má dìde ńlẹ̀ ipe ẹni tó yẹ kó jìyà ọ̀fẹ́ múyà kó ń bẹ̀ fún torí tó bá ti múyà kó ń bẹ̀ fún aburú ti ń ṣe yọ máa bá lọ ní. anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi jokonjọ kan wọn wá múlẹ̀ àbárí ba ní sarakati al-mar'atu al-makhzumiyya obìnrin ni ó jalè ẹni má sì ti jalè sàmì pé tó bá ti tó dèdè téèyàn lè torí ẹ̀ géèyàn lọ́wọ́ wọ́n yọ ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ wọn ò ní fọ́ igun ẹ o ọ̀bẹ ni wọ́n fi yọ ọ̀rùn ọwọ́ báyìí wọ́n kàn yọ ọ bọ́lẹ̀ ni tó bá ti gbé nǹkan tó yẹ kí wọ́n torí ẹ̀ géèyàn ní ọwọ́ àmọ́ tí yorùbá ti tó bẹ́ẹ̀ wọ́n kàn lè bá wí kàn yọ̀ǹda rẹ̀ ó ní dèdè ìtẹ̀yàn máa ń gbé nínú sẹ̀ríà kan tó yọ̀yàn lọ́wọ́ wọ́n ti dárúkọ owó fún ọ náà sọ pé bí wọ́n bá gbówó rẹ̀ kàn sí bẹ́ẹ̀ fún wọn ò ní sun táyà o nàgbẹ́ yẹn máa ń sun yàn táyà ń bí ni ẹ dáná sí nílùú sẹ̀ríà tó bá dáná sí ọba dáná fólè
ọwọ́ gan fún rẹ ọwẹ́ wọn. arábìnrin yìí ó wá jalè wọ́n wá lọ lè bá Usama yìí anabi fẹ́ràn ẹ̀ púpọ̀ nínú àwọn sahaba nínú àwọn boys tí ń tẹ̀lé anabi fẹ́ràn ẹ̀ púpọ̀ ipe ìwọ Usama kí ló dé tó ní bá wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ibi ká anabi ó yọ̀ǹda al-Makhzumiyya arábìnrin yìí kó yọ̀ǹda òun ipe lóòótọ́ àmọ́ pé ó ti ṣẹ̀ àmọ́ ká anabi ó pardon rẹ̀. Usama wá dìde ó lè bá anabi onírẹ̀ Muhammad sase ojúṣe Ọlọ́run wọ́n wá bá mi èmi náà wá da ẹnu mi papọ̀ mẹ́nu tí wọ́n ṣàfáà kọ́ fẹ́ ṣe yẹn jama wọ́n fẹ́ ṣe ṣìpẹ̀ káyọ̀ǹda arábìnrin yìí tiẹ̀ lóòótọ́ ó ti lẹ́tọ̀ọ́ sí kóun náà sí kínní kan gé lọ́wọ́. Usama sọ nígbà òdélẹ̀ anabi ní Usama wa Usama atashfa'u fi haddin min hududillah nítorí wọn bá aláàánú ká sẹfẹ ní tó bá jalè ìwọ wá ń sí pẹpẹ ká má ṣe é ọwọ abá mi ìlú anabi yí padà sí anabi fẹ́ràn gan o atashfa fi haddin min hududillah nítorí wọn bá aláàánú ká má sẹfẹ ní tó bá ṣẹ̀ o sì wá bá mi ipe ká má ṣe fẹlẹ nítorí pé ìwọ mọ̀ mí àwọn náà mọ̀ wọ́n náà anabi bá gun eré mímbà rẹ̀ anabi ní ayuwa nas anabi ní gbogbo ẹ̀yin ará Madina innama ahlaka alladhina qablakum nínú àwọn nǹkan tó jẹ́ kí àwọn ẹni síwájú ọparun nínú àwọn tó ti síwájú yín annahum nínú ẹni pé idha saraqa fihim ash-sharif tí àwọn èèyàn ńláńlá láàrin wọn tí wọ́n bá jalè tarakuhu wọ́n fi ilẹ̀ ọmọ ọba ni ọmọ aláṣẹ̀lú ọmọ adájọ́ ọmọ olówó ànábì ni wọ́n fi ilẹ̀ fífilẹ̀ tí wọ́n fi wọ́n lẹ̀ ló jẹ́ kí wọ́n parun wa idha saraqa fihim da'if tí ọmọ ọ̀lẹ tó ń bá wá jalè ọmọ tálíkà tó bá jalè ọmọ aláìní tó ń bá jalè aqamu alayhi al-hadd wọ́n wá dá ṣẹ̀ríà fún wọ́n ti mọ́lé àbí kí wọ́n gé lọ́wọ́ wa aymullah ayé uqsim billah anabi mo fi Ọlọ́run bá búra law anna fatimata binta muhammadin sallallahu alayhi wa sallam tó bá yẹ pé fatima ọmọ mi fatima tó dé pé mi mo bí ọmọ mi sarakati ńlọba jalè bí Makhzumiyya ṣe jalè yìí mo fi Ọlọ́run búra laqata'tu yadaha yín gé ọwọ́ rẹ̀ lẹ́nu tẹ́rì tí ẹ̀jẹ̀ ọmọ sòsòsòsò mi báyìí ìbá jẹ́ Fatima tọ́jọ́ mọ́ mi èyí tẹ̀ ń ṣe yẹn tẹ̀ ń lọ lé máa lọ lé lu ẹsẹ̀ yẹn òun ló jẹ́ káwọn ẹni ṣáájú ọ̀parun gbogbo kíráìmù tó wà nílùú yìí àwọn tí wọ́n ń lu ẹsẹ̀ ní ọjọ́ dópin ìlú tó ní ọba tó ní ìjòyè tó sì ní ọmọ ogun wọ́n sì dá bọ́ọ̀sì dúró láàrin ojú ọ̀nà wọ́n sì kó àwọn èèyàn wọ́n sì kó wọn lọ́nu igbó wọ́n máa bí ransom 10 million 15 million 20 million nígbà mi wọ́n tún gba 10 million táwọn tún pa kò sí nǹkan tó fà á injustice ni kò sí nǹkan tó fà á dojú àwọn godfathers àwọn calibers tí àwọn jòkó nu aburú tí wọ́n bá ti mú àwọn táwọn ìtàn lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ̀rìgbọ́n títí wọ́n lẹ̀ torí pé bí wọ́n ń ṣe yẹn wọ́n láwọn kan tí wọ́n jíṣẹ́ fún wọ́n sì fọkànbalẹ̀ lérí àwọn kan pé tọ́wọ́ ṣe délẹ̀ tán á pè lágbájá wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n tó àwọn lẹ̀ tọ́wọ́ jẹ́ ìlú tí ò sí pé alagata kan bẹ́ẹ̀ kálukú ti wá bí gbà lọ nídìí bẹ́ẹ̀ ọlọ́run ní sèwá ní sẹ́ ìbànújẹ́ fáwọn ọmọ nábì ádámà o ọlọ́run ní sèwá ní sẹ́ ìbànújẹ́ fún lù ú ọlọ́run ní jẹ́ àmọ́ sípè aburú o ẹni bá sípè aburú ọlọ́run bá ní títí ẹ̀ náà ó ṣe kínní títí ẹ̀ náà ó bá o gbogbo èèyàn tó bá rí pé wọ́n fẹ́ bà nǹkan jẹ́ má mú lọ bí tó ti bàjẹ́ o wọn náà ọmọ pé ó lé ní àbí ó ti gbé wọn náà lówó ó ti lọ ní jìbìtì àwọn kan wá láwọn wẹni tí yọba wọn ṣiṣẹ́ ọwá lọ mẹ́nìkan ọwá mú lọ bẹ̀ tí wọ́n náà ṣe mọ̀ pé ó lé ní bóyá ó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àbọ̀ gbà gbogbo ọ̀nà tó bá dá lọ́hùn ẹjọ́ dání nítorí wọn bá ń sọ fún wa nìyẹn ọlọ́mọdé adáran o gbogbo àwọn ọmọ ọlọ́mọdé wọn yàyàkuyà ọlọ́mọdé wọn dàdàkudà àwọn náà ọlọ́mọdé ayàyàkuyà ọlọ́mọdé adàdàkudà ọlọ́mọdé àfihàn lọ́kànbalẹ̀ gbogbo àtàwọn wà báyọ ọlọ́run mọ́sàrán àwọn ẹni rẹ̀ sí wa gbogbo àwọn táwọn wá ọ̀nà ọlọ́run mọ́sàrán àwọn ẹni rẹ̀ sí wa ọ̀nà ń bẹ lọ́dọ̀ ọlọ́run sì ṣetán táwọn náà bá ti ṣetán ẹ jẹ́ á túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ jẹ́ á máa túbá ń kọ̀rọ̀ ẹ jẹ́ á máa túbá ń gbangba ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ á gbà pé gbogbo tá à ń ṣe pátá lọ́lọ́run ọba rí wa ẹ̀san ń bọ̀ o ẹ̀san ń bọ̀ o ọba tí ó ṣẹ̀san ikú ọba tí ó ṣẹ̀san kì í gbàgbé
ọba tí ẹsẹ̀ san alágbára ni o téèyàn bá ti mọ̀ bẹ́ẹ̀ kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wájú Ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa o gbogbo àwọn tó ń bẹ nínú gbèkùn tí wọ́n kó bá tó ń bẹ lẹ́wọ̀n tí wọ́n ń bẹ níbi tá a mọ̀ ọlọ́mọṣẹ́ bá tú wọn lẹ̀ gbogbo àwọn tọ́lọ́run rán sí wọn tí wọ́n fi gbà títúlẹ̀ ọlọ́mọṣẹ́ bá rán wọn sí wọn gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú gbèkùn tó jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kan pa wọ́n kọ́lọ́mọṣẹ́ àdéhùn orí wọn pa tí wọ́n ti rí wọn pa àlàáfíà ọba lù àwọn kan bẹ tí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí kan wọ́n pa ẹni bá ti pa àyàn kan pa ni bẹ́ẹ̀ bá ti pa orí ẹ̀rẹ̀ sinmi wọ́n ti pọ̀ rẹ̀ mẹ́ta tó pààyàn ìkẹrin náà ò ní pààyàn mọ́ àmọ́ tó bá ti di pé à ń lọ lè ṣìpẹ̀ definitely aburú wọn máa ṣe kìnnì yóò máa continue gbogbo àwọn tó ṣẹ̀ tí wọ́n ti bà nǹkan jẹ́ ọlọ́mọṣàbà mú wọn lófin lọ́wọ́ wọ́n àwọn ọmọ yahoo pátá tí wọ́n pa àwọn yẹn lẹ́kún ọlọ́mọṣàbà di ọwọ́ tẹ̀ wọ́n gbogbo ẹni tí máa ń jẹun lábẹ́ wọn náà torí gbogbo oúnjẹ tó ń jẹ yẹn lábẹ́ tí ẹsẹ̀ títí ẹ̀ ẹjọ́ máa pín in nítorí ẹjọ́ ń jẹ ìwọ ọ̀rẹ́ tẹ́jọ́ ṣe bẹ́ẹ̀ dé ìwọ ọ̀rẹ́ kọ́dà èdè ìwọ tó ń bá aran sọ ó ti yọ pé ọ̀daràn ó lè ní ọ̀n bá aran sọ ìwọ ìyá ẹ̀ bàbá ẹ̀ tẹ́ ń gun mọ́tò tẹ́ ń kọ́lé ẹ̀ sunkún bíjọba yọba mú yín ìjọba ọ̀run retí yín o ọlọ́mọba aláà kọ́mọ́sá yíyá ọmọ náà padà sí dáadáa iṣẹ́ halal kọ́lọ́mọ́sá dasọ́ wọ́gbọ́ àwọ̀dọ́ ọlọ́mọba aláà kọ́mọ́sá sínú àfẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá wa lórí rẹ̀ orílẹ̀-èdè wa ọlọ́mọsá bá tún ṣe wọn tó ń darí wa ọlọ́ba darí wọn gbàbérè ọlọ́mọsá bá ṣàánú wọn ọlọ́mọsá bá ṣàánú wọn kọ́lọ́ba rọ̀ wọn lọ́kàn ọlọ́mọba fi bẹ̀rù sí wọn lọ́kàn gbogbo dúkìá wa ti ń bẹ lọ́wọ́ wọn kọ́lọ́mọsá jẹ́ wọn pín kárí wa gbogbo ń ta fẹ́ kí wọ́n ṣe kọ́lọ́mọsá jẹ́ wọn rí ṣe àbẹ̀lẹ́ wọn bá aláà ẹni kọ̀ọ̀kan wa náà iṣẹ́ tá à ń ṣe ọlọ́mọsá fi àlùbáríkà sí اللهم يسر أمورنا اللهم اكفِ ديوننا اسم مرضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم افتح لنا أبواب البركات والخيرات واحفظنا من كل سهو ومكروه فاستغفر الله إنه هو الغفور الرحيم الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك